wò mí mo ní kí n wá fi àsìkò yìí jẹ́wọ́ fún yín ni so lóòótọ́ àwọn bandits èmi náà mo come across orí FIP mi wọ́n wà lórí life ní àná yẹn jẹ́ on the 6th àti wà lọ́nà 7 báyìí so wọ́n ń ṣe live wọ́n lè ní kó yé wa pé àwọn máa fún ẹni tó bá di follow àwọn máa fún ní owó so èmi náà dẹ̀ follow wọn wà láàrin àwọn tí ó follow àwọn bandits ni wípé àwọn àwòrán ya pẹ́ nìyẹn kàn tí wọ́n láti cash fund gbà mo follow máa yẹn ọmọ kékeré náà tiẹ̀ ní young boy so mo ìgbówó yẹn tán báyìí ní email wọlé ẹjọ́ ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ ṣàánú wa o ẹ ṣàánú mi o $100 million náà ní kí n mú wá o $100 million náà ní kí n mú wá báyìí o ẹjọ́ ẹ ṣàánú mi o èmi náà gbowó mo wà ní life lánàá yẹn o ẹjọ́ ẹ ṣàánú mi o $100,000 náà fún mi o mo ti gbowó yẹn báyìí direct báyìí ni mo rí email direct báyìí padà. ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ọmọ àlè àwọn ọmọ àlè tá a torí ń jà àtorí ọjà ń jà wọ́n ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn kùlélé wọn bandit ní ó ń fún yín ní giveaway ìgbà tán mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá you are very stupid wọ́n mọ̀ pé a wíkì gan wọ́n mọ̀ pọ́pọ́ lọ́wọ́ òṣèṣẹ́ wọ́n mọ̀ pé àgbọ́n wọ́n mọ̀ pé ànílàákàyè wọ́n ń pa ìròyìn wọ́n ń gbowó ransom lẹ́yìn ìgbà tán bá gba ransom tán wọ́n á tún pa wọ́n wá bọ́ síta wọ́n á bẹ̀rẹ̀ sí sọ pé kẹ́ má account number wá mi rò pé ẹ mọ̀ tún mọ̀ account number ṣá mi rò pé ẹ mọ̀ pé account number mo dẹ̀ mọ̀ pé pípàmpì á ṣe máa lọ ní op á ṣe máa lọ ní paystack á ṣe máa lọ lóríṣiríṣi account number á ṣe máa lọ ẹ̀yin ti gbàgbé pé phone number yín gbogbo àdírẹ́sì yín ló wà nínú account number yín olójú kòkòrò ẹ̀yin olójú kòkòrò tó ń torí ti yín jà àti ẹ̀tún gbọ́gàn kóbìnrin kan wà ń bẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fòbò ẹ̀ ṣẹ̀sín tó sẹ́ǹdì òbò ẹ̀ tó sẹ́ǹdì ẹ̀ sí báńdíìtì ẹ̀yin ọmọ àlè ọmọ àlè pọ̀ ní Nàìjíríà gan in fact ó yẹ kí àwọn ọkùnrin kọ́ máa ó yẹ kí ìjọba gan lè ṣe DNA test ọ̀fẹ́ fún wa ó yẹ kí ìjọba lè bá wa wá DNA test ọ̀fẹ́ torí ọmọ àlè ti pọ̀ jù ní Nàìjíríà àwọn ọmọ àlè ẹ bẹ̀rẹ̀ sí ní fún bandit lákàn nọ́mbà bandit wá ní kẹfì 100,000 100 million ẹ lọ wà bẹ́ẹ̀ bá ti wá ẹjẹ́ kan gbé yìí náà àwọn fámìlì yìí náà máa sanwó ransom wọ́n á máa fi track yín nǹkan tó ń ṣe sí mi tí ó ti pé ọ̀sẹ̀ kan àbí ìjẹrin tó ń sọ fún mi pé kí n send account number mi pé ṣèbówó ni mo need ìgbà mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé bandit ni ẹni ṣé kidnapper ni ẹni ṣé Fúlàní x-men ni ẹni kò lè reply mi mọ́ tí mo fi block ẹ̀ tó lórí pé mo mọ gbogbo system ṣe náà rò pé wọ́n á ní kí n má account number wá tèmi náà send owó sí wọn tébí bá tiẹ̀ ń pa mí tí bá sọ fún àǹfààní mi pé ẹjọ́ ẹbí ń pa mí mo believe pé wọ́n á wá solution mo believe pé wọn ò ní máa wò mí níran kébi pa mí kú ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí ní lọ ń gbowó lọ́wọ́ bandit torí wọ́n ti wò ó pé báwo náà ṣe fẹ́ get mi o ṣùgbọ́n tán bá bẹ̀rẹ̀ account number mi bóyá tí n bá sanwó bóyá táwọn bá sanwó sí wọ́n á ti bí account number trace mi ẹ̀yin ọmọ àlè ẹ̀yin náà wá fọ́ ẹ̀yin tẹ́ ẹ kàwé ẹ fọ́ sọ́wọ́ àwọn tí ò kàwé ó mọ́ ṣe máa sọ pé kì í ṣèwé kọ́ ni làákàyè mi ò kàwé ó níbi tẹ́mi kàwé mọ́ ṣùgbọ́n làákàyè tó wà lórí mi ìrònú mi ó ju tìrònú èèyàn mi lọ ní ìmọ̀ ibi tá a ti kó gbogbo wa wá sí Nàìjíríà in fact a ní láti ṣa àwọn òkúta inú ráìsì dànù ó wá ń sọ pé wọ́n ní kó san 100 million ẹ máa kó 100,000 ilé tó mú kújọ máa kójọ ìwọ 100,000 tán fún ẹ kíìpù ẹ máa ṣeṣẹ́ mọ kó máa kíìpù ẹ pé ọjọ́ tán bá ti kidnap ẹ eye tó bá ti kù síbẹ̀ wàá kó fún wọn ẹ̀yin dèdè rìn ẹ mọ̀ pé wọ́n lè fi account number yẹn track yín ẹ mọ̀ pé wọ́n lè fi account number track yín àbí ẹ̀yin ọ̀dẹ̀ amukú mẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ àlè gidi ó yẹ ká sì ṣe gbogbo DNA test àwọn youth lórí èmi gan fúnra ara mi mo rí pa nídìí DNA test ká mọ bí tá a pín sí torí gbogbo ìwà tẹ́ ń wù yìí ọmọ káàárọ̀ òjíire ọmọ alálùbáríkà ò ní wù wọ́n ń pa ìran yín
wọ́n ń pa yín, wọ́n ń gba ransom, wọ́n dẹ̀ tún ń sọ wípé kẹ́ mú account number wá, èyí dìdìrín, ebi pa yín, ebi pa yín, pa yín, pa yín dẹ̀ ká tiẹ̀ gbà pé country ò dáa. Ká tiẹ̀ gbà pé country ò dáa. Ebi wá pa yín títí kí Fúlàní àwọn báńdíìtì kan tó máa pín ti giveaway ní orí TikTok yẹn. Ẹ jẹun, ẹ wọṣọ, ẹ lè jáde, àbí giveaway tán fún yín yẹn ló máa là yín. Tẹ́ bá ní tìjú, owó àwọn èèyàn alára bíi tiyín. In fact, tí báńdíìtì bá kidnap èèyàn 5, téèyàn 3 bá dìídì jàjà bọ́délé tó wọ́n dìídì fílẹ̀, téèyàn 2 bá padà survive nínú wọn, ọ̀ èèyàn kan, Ọlọ́run nífẹ̀ẹ́ nìyẹn ni, ọ̀ bóyá àwọn Fúlàní yẹn kàn ṣàánú ẹ̀. Àìmọye obìnrin wa tó jẹ́ pé ṣe náà ń rep ṣeréṣeré bẹ̀ tán lè bọ́ síta wá sọ. Ilẹ̀ ṣe é léèyàn mi tó yẹ pé tán bá ti kidnap ẹ̀ tán bá ti release ẹ̀ wọ́n á sọ pé kò survive mọ́. Because òun gan ò fẹ́ survive mọ́ because wọ́n ti rẹ̀ pẹ̀lú oríṣiríṣi àìsàn. Ó wá bọ́ síta wá ní kán gbà ẹ́, kò ní dáa fún ẹnu tó fi sọ bẹ́ẹ̀. Àwa ń risk life tiwa. A fi ń ṣe pé bóyá káyé gbọ́ wa. Ká padà wà òkè. Ẹ̀yin ṣe ń gbowó lọ́wọ́ bandit. Ó wá ní kán gbà ẹ́. Ta ló fẹ́ gbà ẹ́? Ta ló fẹ́ gbà ẹ́? Wo ìwọ tó bá ní ìdí ogun rheumatism ní ogun ọ̀sà ogun diabetes wọ́pọ̀ mẹ́sẹ̀jì mi àbí o fẹ́ ra granite o fẹ́ ra graphene yẹ̀pẹ̀ o wà ní outside Èkìtì òun yàn tàbá ẹ kọ́lé ẹ pẹ̀lú graphene yẹ̀pẹ̀ anything tó bá fẹ́ nípa ilé ìwọ kàn ṣá mẹ́sẹ̀jì mi àbí pé bóyá òun ṣe iṣẹ́ omi iṣẹ́ bottle water iṣẹ́ pure water lóríṣiríṣi ìwọ kàn mẹ́sẹ̀jì mi ọ̀ pé bóyá o ní ìdí ketra tó make sense ìwọ mẹ́sẹ̀jì mi o ní ìdí mọ́tò tó dáa tó fẹ́ ra ìwọ kàn jẹ́ kí n mọ̀. Àwọn ọmọ àlè pọ̀ nílẹ̀ Yorùbá Olódùmarè ń gbọ́ ọmọ àlè pọ̀ èmi gan mi ò confirm fún ara mi gan bóyá ọmọ ọkọ ni mí. A nídìí àwọn DNA test tá a lè fi confirm gan bóyá ọmọ ọkọ ni wá àbọ̀ ọmọ àlè. Ó yẹ kí ìjọba lè fún wa ní kíní DNA test ọ̀fẹ́. À lè fi mọ̀ bóyá ọmọ ọkọ ni wá torí gbogbo ìwà táwọn ìwà ọmọ àlè ànírònú. Ronú sọnù. Àmọ́ bí tó kù àmọ́ ọkọ tó kù. A bìlífù pé a pọ̀. Ẹ̀sùn fò. Àánú yín ṣe mí. Ẹ̀yin yùtù wa. Gbogbo wa àtẹ̀mí alára náà. Àti ìmọ̀ kan tó ń ṣẹlẹ̀ sí wa. Àti ìmọ̀ tí mo bìlífù pé àwọn kìkì obìnrin kódà obìnrin yùtù lásán. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí àwọn obìnrin lásán lè stop ẹ̀ láàrin 2 days. Kò sí báwọn ìjọba ṣe ya wèrè tó. Àwọn obìnrin lè stop gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin 2 days. Ṣùgbọ́n àtẹnujẹ pàṣúlẹ̀. Àtẹnujẹ ẹ̀ nírònú torí pé ẹ̀ tí ìbọn sọ́wọ́ kidnapper ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀. Ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀. Ó bá túbọ̀ lọ sẹ́fù owó lọ́wọ́wọ́ dáadáa. Torí lọ́wọ́wọ́ dáadáa torí ìgbà tó bá ti máa gbé ẹ. Wàá lè o 100,000 tó fún wọn tó gbà lọ́wọ́ wọn. Wàá lè wá owó kún wàá lè fi san owó títì ẹ̀. Tó bá dẹ̀ sọ́nà wọn á lọ tan ọ́gánsì ẹ̀. Wọ́n ní bọ́n ṣe ń ṣe nìyẹn kò sí wàhálà. Ó dàbọ̀. Ire o ẹ lè gbọ́.